Hello, everybody all over the world, globe. Once again, my name is Sunday Fatoba Babatunde. I'm doing this live broadcast from Ekiti State, Nigeria, in Africa. I'm a Tibetan. This is my 14th live broadcast. This new year, I want to say Happy New Year to everybody across the globe, all my fellow TBCians and you people that are here to join TBC. I say Happy New Year to you all, my viewers, everybody that used to watch my broadcast. I said Happy New Year to you all, to my great leaders across the globe, and to my sponsor in Ghana. I'm very, very happy to say Happy New Year to you, and I wish you prosperous New Year ahead of you. And this year shall be a great year you ever spend in life. That's my prayer for you, and also we're praying for everybody. I pray for TBC community. Uh, Further and furthermore, may God hope give us great hope, and may God support us financially. Finally, for make this mission succeed and make mission to reach where we are going to this life to reach our goal. Thank you very much. Today, I would like to speak in my, as usual, I like to speak in my language, Yoruba language. This I think people will be much more uh, appreciate this and much more understand me better to experience that to make it clear to them to know that whatever whenever you coming from wherever wherever you coming from your language may be you can do TBC. That is why I want to that's why I'm always being on Yoruba language to edition. Lónìí lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Sunday Fatoba, mo ń ṣe live broadcast láti Ekiti State Nigeria kí n lè jẹ́ kí gbogbo ènìyàn kó mọ̀ pé Yorùbá o àti lọ káàkiri àgbáyé àgbà ni wá gẹ́gẹ́ bí tí ṣe ṣàgbà láàrin àwọn cryptocurrency. Náà ní òní mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀nà tí àwọn banks wa ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀ lẹ́yìn wa ọ̀la láìpẹ́ ọjọ́, torí pé o nílò láti darapọ̀ mọ́ TBC báyìí kó mọ̀ bá kábàámọ̀ ní ọ̀la. Lágbára Ọlọ́run ìwọ ò ní kábàámọ̀ pé o ò join TBC. Èyí nìyẹn tí wọ́n fi ń hajj gbogbo àpapọ̀ta pé TBC yìí báyìí ọ̀gá ni wá. Àwọn kan tí ń gbé ìgbésẹ̀, àwọn ọ̀gá tí ń gbé ìgbésẹ̀ àti pé kí báńkì àgbáyé kan gba TBC láti jẹ́ kó rọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tí a máa ṣe gbogbo ní ìrọ̀rùn, torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni wọn ò ní wọn ò ní àgbọ́kànlé pé bóyá wọ́n lè ṣeré láyé, ṣùgbọ́n TBC ti dé báyìí gbogbo wa ti ní ìgbọ́kànlé rere pé a lè ṣeré láyé. One, what I read last time was IMF, International Monetary Fund. They just finished one meeting across the globe that they want World Bank to accept cryptocurrency. If this was done, my people, you will be happy. Nígbà tí International Monetary Fund tó bá parí ètò wọn tí World Bank bá gba cryptocurrency, èyí tó yẹ pé TBC jẹ́ ọ̀gá nínú wọn, TBC jẹ́ ọ̀kan gbòógì láàrin wọn, èyí tí lè ran gbogbo àgbáyé lọ́wọ́. Nítorí pé nígbà tó bá ti ṣetán bẹ́yẹn, Central Bank ní gbogbo country wọ̀nyẹn á wá gbà á. Tó bá gbà á tán, kò ní sí ààyè fún ẹni tí ò bá sí lára àwọn cryptocurrency or arena tí ò sí lára àwọn TBC láti máa rí owó. Torí pé láìpẹ́ lájìnà bí economy ṣe ń lọ yìí, bí ọrọ̀ ajé orílẹ̀-èdè oníkálukú ṣe ń lọ yìí, economy ti ń collapse, gbogbo ẹ̀ ti ń wó, ti ń dojúrú. Ìdí nìyẹn tí gbogbo gbọ́dọ̀ gba TBC kíákíá, torí pé nígbà tí World Bank bá ti lè fọwọ́ sí cryptocurrency tó ń fọwọ́ sí ètò yìí, táwọn Central Bank ń gbà, ọ̀nà olùfẹ́ ráyè láti lọ yáwó ní bank kò ní sí loan ní bank mọ́, kò ní sí ọ̀nà tó ní máa gbà yá loan mọ́. Lásìkò ní TBC, Kringles, Coin,
o ò ní àǹfààní láti yáwó ní bank. Kó tó di 2020 nínú 2019 tá fẹ́ wọ̀ yìí, tí o bá ti join TBC kò ní cryptocurrency, ó máa fẹ́ nira fún ẹ láti sọ pé owó ló fẹ́ yá ní bank, torí pé TBC ó máa dúró gẹ́gẹ́ bí BVN fún ọ ní àwọn TBC ní àwọn báńkì wọ̀nyẹn. tó nígbà tí World Bank bá ti lè approve ẹ̀ báyìí, tó yẹ kó ti dáwọ́ lójú pé wọ́n ti ṣètò lórí ẹ̀ pé wọ́n approve ẹ̀, ṣùgbọ́n wọ́n ní ká ìdúró díẹ̀ sódà wọ́n wo àwọn, torí pé US dollars ó máa wà useless very soon. It will be all the country we just stand on cryptocurrency for their transaction, for their means of transaction, which gbogbo nǹkan a máa lọ pé láìsí yìí a lè ṣe yìí, torí pé ẹ jẹ́ ká wo àwọn ọrọ̀ ajé tí a ní láwọn orílẹ̀-èdè káàkiri, látòrí crude oil lọ sórí àwọn gas, lọ sórí àwọn àlùmọ́nì tí a ní báyìí. Nígbà tí TBC ti dúró pẹ̀lú gold, gbogbo àwọn country wọ̀nyẹn wọ́n á máa ṣiṣẹ́ pẹ̀lú gold, wọ́n á gbé gbogbo ọrọ̀ ajé wọn sórí gold ni. Gold yìí náà máa fi máa ṣe, torí pé TBC nìkan ló wà line with gold. Now we are calculating our TBC 1 kringle coin with gold, 1 gold and 1 grain of gold. Let's come back and see what things the first blog post. Nígbà yẹn wọ́n rí pé nígbà tó ń kọjọ́ yẹn ó wá jẹ́ 1x fún 1 member, 1 kringle. Now ẹ jẹ́ ká wo nǹkan tó lọ báyìí. We have gone to 99% from 1% already. Ní nǹkan tó wà ní ayé, nǹkan tó wà nílẹ̀ báyìí ní TBC. Àǹfààní wo ló fẹ́ ní nígbà tó bá jẹ́ join TBC tí ò sí lára àwọn cryptocurrency? TBC lẹ́ni tó ní ọwọ́ tó mókè jù nínú wọn, tí àwọn ọ̀gá wa, àwọn elite nínú TBC, àwọn TBC kringle creator, tí wọ́n wà tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn banks wọ̀nyẹn láti jẹ́ kí ayé rọrùn fún àwa TBCian. Nígbà tó bá wà ní outside TBCian, outside TBC community, kí ló rò pé o lè ní benefit tiẹ̀? Kò sí. I think you don't have any benefit there. You don't have anything that TBC will offer you, or cryptocurrency will offer you when you are outside cryptocurrency or you are outside TBC community. But that's why I urge you today, because ẹlẹ́tẹ̀yìn òṣìṣẹ́ fi rówó yá ní báńkì yẹn kò ní sí irú bẹ́ẹ̀ mọ́. Kó tó di pé àwọn olówó sọ pé wọ́n máa rọ́wọ́ sínú ibi tí wọ́n sọ pé òun ni means of transaction tí gbogbo orílẹ̀-èdè á máa lò. Dollars will useless and other currencies will useless. We can only base, the countries we only base on this cryptocurrency, on TBC. But what will you think then? Kí ni opinion ìgbà náà? Ibo ló fẹ́ sá sí? Ṣé àwa tá ti fara ṣe pé kí TBC kó lè kó kíkà lè tèrí nǹkan tá a mú bẹ̀? Nígbà náà lọ wàá sọ pé àwọn kan stingy, pé àwọn kan háwó mówó náà, kò rí bẹ́ẹ̀, torí pé ìwọ ò gbára ẹ̀ gbọ́ débi tó máa fi gba àwọn kan gbọ́. Ṣé TBC lónìí, torí pé very soon kò ní sí àyè àti ìyáwó mọ́ ní àwọn orúkọ ìfowópamọ́ wa, torí pé nígbà tí World Bank bá ti gbà, tí Central Bank ti make it as a means of transaction, kò ní sí loan mọ́ across the globe. Kó tó lè rí loan, maybe you'll be in a midst of a cryptocurrency arena. I mean, the top one as a TBC community. Kí ló wá fẹ́ rò? Mo gbà tí mo rí mẹ́sẹ̀gì mo rọ̀ wá, mo wá wò pé ibi tí ayé ń lọ yìí, ó yẹ kí àwọn èèyàn kan gba ara wọn gbọ́. Nígbà tá a bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí gbogbo data wá wà lórí line lọ́dọ̀ yín, kí ló dé tí ẹ máa gbọ́, tí ẹ máa wo live broadcast tán, àwọn broadcast tán tẹ́ ẹ̀rọ wọn pa scam ni wọ́n. We have trace. A ní òkun tó ti lè fà wá. Our email is there, our email address is there, our phone number, contact is there. Kò sí ẹni tó lè gbáyàn ní TBC because they are all kí ni mo lè sọ pé àwọn èyí pé Ọlọ́run ló establish fún wọn, tó fún wọn ní mission náà pé ẹ bá wọn gbé jáde. Ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé TBC yìí ń bọ̀.
kò ní sí ààyè pé bóyá nígbà kan báyìí o ẹ ó rí owó yẹtì bẹ́ẹ̀ máa yáwó torí pé ọ̀pọ̀lọpọ̀ olówó báyìí ló ń yáwó ní báńkì tẹ́pọ̀ rẹ̀ pé owó ni wọ́n ní. Ṣùgbọ́n nígbà náà tí World Bank bá ti carry out mission wọn and with joining with IMF, International Monetary Fund, àwọn ọ̀gọ́ náà ṣiṣẹ́ lórí èyí pé economy gbogbo àgbáyé kó má dojúkolẹ̀ kó má ṣubú lulẹ̀ lẹ́ẹ̀kan náà ṣe wá means of income èyí tó kó jẹ́ cryptocurrency. Nígbà tí means yìí bá jáde báyìí wọ́n ti ṣiṣẹ́ lórí pé before middle of this year, new year, you will be hearing that cryptocurrency ó ti lálẹ́ wò ó ti lọ káàkiri àgbáyé. Kí wá ní ìwọ ń dúró fún? Àǹfààní nìyí fún ọ kó tó kọjá lọ. Owó àwọn Dubai láìpẹ́ ọjọ́ wọ́n sọ pé ní oṣù díẹ̀ sẹ́yìn wọ́n sọ wípé àwọn àgbà pé gbogbo ní orílẹ̀-èdè Dubai pé you use cryptocurrency to purchase. They will use it as the main target of transaction. Tó yẹ pé tó wá fẹ́ raṣọ ń bẹ̀ òun ló wá fi raṣọ. Wọ́n ní wọ́n á dá gbogbo àwọn iṣẹ́ wọn sílẹ̀ pé kò ní sí lawyers, kò ní sí àwọn government workers, kò ní sí àwọn migration, kò ní sí custom officer, kò ní sí police officer. You just stay inside your door. Wàá máa make a transaction. You book for something from abroad. Wọ́n gbé wá sí country tó bá wà, lórílẹ̀-èdè tó bá wà. Kí ló dé? Ṣé wàá dúró dìgbà tí pé àti lóúnjẹ rà á máa dìṣòro fún ọ? Ṣé wàá dúró pé àti pé olówó gbà á wá dìṣòro fún ọ? Jẹ́ ká wò ó fún àpẹẹrẹ. Ní àkókò tí a wà yìí tó bá dé orílẹ̀-èdè tó bá dé náà bank ní àkókò tí a wà wá rí pé ọ̀pọ̀lọpọ̀ báǹkì tó bá débẹ̀ wá rí àwọn olówó tó pé wọn ò ní one queue ní Nàìjíríà tá wà, wọn ò ní one queue. Wọ́n á kàn lọ direct sí orí counter lọ́dọ̀ àwọn cashier. Wọ́n á kàn lọ check sí wọn. Some people are on queue. Nígbà tó má ti ná cash fún wọn, wọ́n á dẹ̀ gbọ́ owó. Ìwọ́lẹ̀ tí wọ́n made over 1 hour, you still stand there sweating inside air condition in the back. Àwọn kan ní màá wọn á kàn náwó sí wọn ṣe withdraw kìíní sí wọn. Wọ́n á dẹ̀ gba owó direct. Nígbà tí rí yìí bá ń ṣẹlẹ̀ within us, bí torí pé wọ́n kàn lówó ju ẹ̀ díẹ̀. Wá wo ìgbà tí ò bá join cryptocurrency, báwo ni oppressor yà ṣe rí? Ni pé àwọn tó bá join cryptocurrency táwọn pé wọ́n ní billions of naira, billions of kringu there, billions of dollars there, àwọn náà máa dá lóhùn gbà náà. Kò ní sí àyè àti gbà lóhùn. Kò ní sí àyè pé bá mo fẹ́ yáwó ní báǹkì mọ́. Kí ló wá ń dúró fún? Àkókò nìyí. Darapọ̀ mọ́ TBC báyìí. Ọjọ́ máa ń lọ. Gẹ́gẹ́ bẹ́yìn tẹ́ fẹ̀yìntì. Kó tó parí iṣẹ́, kó tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba, darapọ̀ mọ́ TBC wà á rí nǹkan fẹ̀yìntì lé lórí. Má dúró di owó gratitude yẹ kó tó di pé ó fẹ́ join. Time is going. Ṣe kíá ṣaragírí báyìí. Àkókò yìí ni torí pé èmi tí ó ń wò yìí inú mi ń dùn láti jẹ́ kó mọ̀ pé cryptocurrency is one of most reliable and spendable currency in the whole world. Most especially TBC, the Kringle coin. Our Kringle coin, the billion coin is waiting for you to join now before it's too late. Join TBC now, the billion coin, before time pass you by. Mo rọ̀ yín, ẹmọ Yorùbá, ọmọ kóòtù òjíbí, ẹ̀yin ọmọ Èkìtì mi lápapọ̀ tẹ́ ń gbọ́ mi. Ó yà mí lóòótọ́ wọ́n sọ pé àwa Èkìtì ní orísun ọgbọ́n. Ẹ má jẹ́ kọ́kọ́ ọgbọ́n yẹn kó pa wá lára. Ọlọ́run dì fi TBC sínú àwọn elite wa láti jẹ́ kán establish ẹ̀ fún ká lè jáde kó nínú òṣì pátápátá, to eradicate poverty, to make way for unknown people, to let the
poor people to come out of their poor family, poor legacy, to be ká lè ní ọrọ̀. Èyí náà ní kí mọ́tò yẹn wá. Ẹ ṣé gan. Tí a fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ pè mí sójú ìlà mi, àbẹ́fẹ́ add mi lórí WhatsApp, a ó sọ̀rọ̀ dáadáa. Lágbára Ọlọ́run ní fi wá sílẹ̀. Mo kí n lẹ́ẹ̀kan sí pé a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí àṣẹ púpọ̀ ẹ̀ ní ayé o. Ní ìsàlẹ̀ àwòrán yìí ẹ ó rí contact mi, nọ́mbà mi wà ńbẹ̀. Tí a fẹ́ bá mi sọ̀rọ̀, cryptocurrency master ni mí. Mo jẹ́ cryptocurrency títà kí n túrà. Mo lè ṣàlàyé fún yín náà nípa cryptocurrency. Ẹ ṣé o. TBC admin, bye bye. Happy holiday to you, and we will be expecting you return back to work. Thank you very much. I want people to make this a good and everyday work, daily work for TBC. All TBC, happy New Year, and I wish you prosperous New Year. Bye for now.